ní orúkọ ẹgbẹ́ warlord ìdílé jagunjagun tí wọ́n tẹ ilẹ̀ Ìbàdàn dó. Ọlọ́run jẹ́ kí Ìbàdàn ó bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù ọ̀rọ̀ Ìbàdàn, Ọlọ́run ní fi bú yín o. Gbogbo àjèjì ò ní borí wa ń bàdàn. Gbogbo àwa tá a jẹ́ ọmọ jagunjagun ń bàdàn. Ogun àjòjì ò ní borí wa ń bàdàn. Ọlọ́run ó tún Ìbàdàn tó bá a ṣe fẹ́ kó rí. Ìdílé kálukú wa ò sì ní parun. Ní orúkọ gbogbo ọmọ Ìbàdàn ní tilé tóko, àwọ́dù yìí ò ní fi kábàámọ̀ kó gbà ó. Olùpìtàn ni ẹ́, wọ́n tún wá kọ ìtàn tiẹ̀ náà ní dáadáa pẹ̀lú ògo Ọlọ́run. Family. Ìbàdàn warlord family. A kú ayẹyẹ oríkádùn ọdún kẹwàá wa. Ilé òní jẹ́ àsìmọ̀ fún gbogbo wa. Ara ní àmàdá, àní dáràn. Torí pé gẹ́gẹ́ bó ti rí ọmọ akéde fi ìtànlélẹ̀. A fún ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn. A fún wọn ní ọ̀pá àṣẹ ààrẹ Opitan ilẹ̀ Yorùbá tí kò sí ẹlòmíì tó tún lè gba irú rẹ̀ mọ́. Àwọn tó lè fún wọn ní àmì ẹ̀yẹ náà ni àwọn àdílé jagunjagun. Kò sẹ́ni tó lè fún wọn nírú àmì ẹ̀yẹ báyìí. Tí àwọn àdílé jagunjagun tá a bá lè ti fún yẹn ní àmì ẹ̀yẹ irú eléyìí, ó tún di díòdì lọ. Ẹni tí ó tún gbà ó nígbà tí bàbá wa tí wọ́n bá gbó tí owó tó kún gbogbo orí wọn kẹlòmíì tó lè gbàrú ẹ nìkan dúkọ àpẹ àṣẹ Opitan ilẹ̀ Yorùbá lélẹ̀ gbogbo òdílé jagunjagun ló fún yín o. Bàbá ilé bàbá lójú òkun iná ńlá ọ̀gbàrà kúta òjò pa mi ọkà tún yẹ́yẹ́ bí yóò kú ní àmọ́ pé nínú ilé láàmọ́ pé láàrin òde láàmọ́ pé lójú ogun bí yóò wá kéré nítorí ogun dàrú gbọ̀n sísí lọ́mí sí lọ́mí ọ̀hún dùgbẹ̀dùgbẹ̀ ẹbí ìjà ẹ má bu ńlá bàtà ẹ má sọ̀rọ̀ lẹ́yìn ààrẹ Opitan. Kíṣẹ́ ti tẹ́ wò ní ọwọ́ wa yìí. Eléyìí ni oríkì àwa ìdílé jagunjagun. Wọ́n máa lo oríkì kan náà fún gbogbo wa. Ṣùgbọ́n lè tí ìdílé kọ̀ọ̀kan tó ní oríkì tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ìdí náà tá a fi wá ṣe kẹ́sẹ́ẹ̀tì yìí jáde. Á fún àwọn oníròyìn, á fún àwọn oníléeṣẹ́ rédíò. Ìdílé kọ̀ọ̀kan tó bá sì lọ sí orí ilé rédíò, wọ́n máa bá wa gbé àwo ìsíbẹ̀. Kò ní jẹ́ pé oríkì ọmọ àjòròsùn nìkan, ọmọ àbíkaranfọ́yún nìkan ni wọ́n mọ̀ fi kì wá. Oríkì ti Ìbàdàn ẹran nọ́mà làwa jẹ́ o. Àfi àjẹ ìgbín, àjẹran nọ́mà, a sì jẹ ọkà àti ọyọ. So fún ní èyí, wọ́n bá wa lọ́ọ̀tì kẹsẹ́ẹ̀tì yìí náà, ààrẹ Opitan. Thank you. Inú mi dùn pé mo sọ lẹ́ẹ̀kan, mo ní ọmọ ìyá mi ni ààrẹ Opitan. Ó yé mi pé ààrẹ Opitan kí wọ́n tó fún wa ní àmì ẹ̀yẹ yìí àti ọ̀pá àṣẹ tí ò ṣeé dù kò ṣeé dù. Bẹ́ẹ̀ ni bí ààrẹ Opitan mi ò bà tó yọjú bí wọ́n ṣe sọ Ọlọ́run jẹ́ kí wọ́n kú báyìí. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ ni pé yóò pẹ̀ lọ́wọ́ wọn. Opitan ẹjẹ́ agbọ́dọ̀ lẹ́nu yín bóò ni yóò ṣe búgọ́gọ́ ọ̀yá. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
mo kí bàbá mi ọba sẹ́nitọ̀ Ọlálékan Ali Balógun. Oríire ńlá ló jẹ́ fún mi nígbà tí màá jẹ oyè ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn. Bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àná, àwọn ni wọ́n fún wa ní oyè. Ọmọ ọlọ́yẹ̀jọ ni wá. Lónìí tí màá tún wá gba àmì ẹ̀yẹ àti ọ̀pá àṣẹ ààrẹ Opitan gbogbo ilẹ̀ Yorùbá, bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ti ń bẹ́ẹ̀ àwọn àti ìyá mi tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n nílé Bóló lójì. Ọmọ Ìbàdàn tó níbi níran, gbogbo ìran mi nídìí bàbá nídìí ìyá Ìbàdàn ni mí. Àìsí ibi dídìrín nìbàdàn gbogbo ẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ àfẹ́ gbọ́ pé itó tún lọ. Ọmọ tó jẹjú àgbà àti kọ lọ́gbọ́n fúnra wọn náà wọ́n tún lọ báwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn pé ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọ́n. Èmi èsì sọ máa lè nígbà tẹ́ni tó kù fún mi ní bàbá tó tún jẹ́ olóyè nílẹ̀ Ìbàdàn tó tún jẹ́ ọlọ́lá nílẹ̀ Ìbàdàn tí wọ́n pè mí pé Lájì ìtọ́ ń jà fún yìí ọkàn mi ẹ̀ ń bá ti bú ọ bó ò níran ó gbé mi náà àmọ́ mo bẹ̀ ọ́ jó parí síbẹ̀. Mo wá kí gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn pátá látòrí bàbá mi àwọn gangan nìtàn ẹnu mi ọ̀gbá láti lákọ mọ́ bàbá wa lórí bàbá mi tó ṣe pé gbogbo ìgbà la máa ń gbọ́ wọn lórí rédíò wọ́n sì nífẹ̀ẹ́ àwọn ọmọdé púpọ̀. Mo kí bàbá mi dáadáa, mo kí gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn. Ìbàdàn tún fìtàn mí ìbalẹ̀ lónìí torí gbogbo àgbáyé tí ń retí ọjọ́ òní. Tí gbogbo ayé bá ń pè mí ní ààrẹ Opitan ilẹ̀ Yorùbá, mo ní rárá o, ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn ni mo jẹ́ o, Olúbàdàn ló fún mi lóyè. Ṣùgbọ́n ìdílé jagunjagun, bàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìbàdàn, ẹnìkan lẹ́yìn bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí wọ́n tún lè láwọn dágbá lé mi lórílẹ̀ Yorùbá tí ó jọ mí lójú ní ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn. Kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Ọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni o. Àwọn ni saviour olùgbàlà ilẹ̀ Yorùbá torí wípé èrò àwọn Fúlàní ni láti Sókótó káwọn sì lọ kí ìdàbọ̀ òkun. Ó bẹ́ẹ̀ o gbogbo ẹ̀rí ẹ̀ wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé láti wú jáde. Ṣùgbọ́n àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn Balógun Ọdẹ́rìnlọ́dà àwọn ẹ má bọ̀ àwọn ní bàbá mi Olúyọ̀lé gbé dìde pé kó lọ Òṣogbo kó lọ kojú ogun tí ó kúnlẹ̀ Yorùbá. Èdè tí Olúyọ̀lé pè ń jọ́nà lọ́ọ̀ ni pé Ọdẹ́rìnlọ àtòkú àtàyè rẹ mo fi ta ọ̀tá ọjà lọ́rẹ ṣùgbọ́n ò gbọ́dọ̀ kú ogún kù tó bá mi jà. Ọdẹ́rìnlọ sì lo ogun náà ó ṣẹ́gun àwọn Fúlàní l'Óṣogbo. Iná ẹ̀ ló jẹ́ kílẹ̀ Yorùbá ọmọ ìjẹ́lẹ̀ Yorùbá lónìí. Ọwọ́ ilẹ̀ Yorùbá gbà náà ọwọ́ ilẹ̀ Ìbàdàn ló wà. Gbogbo agbára ààbò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá. Ìdí nígbà táwọn òyìnbó British dé tí wọ́n ṣe gẹ̀ẹ́sẹ̀tì owó oṣù. Lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ owó Olúbàdàn ló tún sì kejì. Gbogbo ọba aládé tí ń bẹ ilẹ̀ Yorùbá owó Olúbàdàn jù wọ́n lọ. Kí sì ló dé tí owó Aláàfin fi ju t'Olúbàdàn lọ nígbà wọ́n dé Ìbàdàn? Tá ń bàbá yín Aláàfin ni lẹ́yìn Aláàfin àfẹ́ rí nǹkan kan. Torí ìdí èyí ìlú Ìbàdàn ìlú ọlọ́lá ìlú ológo ìlú olókìkí ni. Àìsí ibi dìdìrín nìbàdàn wọ́n èé sì fi dìdìrín joyè ní Ìbàdàn. Torí náà mi gbọ́ ilé bàbá mi sọ yìí èyí tí wọ́n ń gbé káàkiri wípé Kakanfò Kúrúnmí lọ́wọ́ pàṣẹ fún Ọdẹ́rìnlọ kó lọ jà ní Òṣogbo pé gbẹ̀ǹkà ni àrífín ńlá ni o. Oyè Balógun Ìbàdàn Ìbà Lógun Ìbà Ọ̀ṣọ̀run òní kákejì sí Báṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá olólọ́jà ní Òṣogbo. Ọdẹ́rìnlọ jẹ gbẹ̀ǹkà o ẹ́mbásì lọ jẹ gbẹ̀ǹkà mọ̀kólà wàyí kọ́ jáde wà bíbí tó bá fẹ́ pe ìpàdé ìtàn tiẹ̀ sí. Òní tí bá sì ti ń gbọ́ kó rìpláì wa. Mo lo ti gbọ́ ohun torí náà ìlú Ìbàdàn ò ní bàjẹ́ nípa ti oríkì tí wọ́n ní káwa náà ó dá sí á dá sí àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ lánà ṣẹ́ wa à ní kéde rẹ̀ á sì fi nǹkan tó jọjú lẹ̀. Thank you.
bí ẹ ti gbọ́ ohun mo mọ̀ pé wọ́n fún yín ní káàṣì ni kì í ṣe transfer wọ́n ti mú rẹ̀ dání bí wọ́n ti mú dání ohun ẹ gbà lọ́wọ́ wọn kí a lè mọ̀ pé ó ti wọlé. ìbà lọ́wọ́ Ọlọ́run ọba